Àti dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa Ohun Ojúrí. Lónìí mo wà lọ́dọ̀ ọ̀kan lára àwọn bàbá wa ní àdúgbò tó jẹ́ pé àwa péréte ni a mọ orúkọ iléeṣẹ́ wọn, ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n kàn mú orúkọ kan jáde nínú orúkọ wọn ni. Àwa mọ̀ wọ́n sí Ayọ̀ ni, gbogbo ènìyàn mọ̀ wọ́n ní Ayọ̀ ni Ayọ̀ ni Ayọ̀ ni, àwọn kan pè wọ́n ní Bẹ́sì, ṣùgbọ́n àwa tí a mọ̀ wọ́n tájọ́ mọ̀ wọ́n a mọ̀ pé Young Bẹ́sì lórúkọ wọn. Bàbá ẹ kú dédé àkókò yìí. Káàsán ẹ kú ọjọ́ mẹ́ta o. Ẹ rà sá. Yes sir. Dádì ẹ jẹ́ àkọ́kọ́ ti bíbèrè ibi tẹ́ ẹ wà yìí àwa gbójúmọ̀ yín bí ni a ti tó bí ọdún mélòó tẹ́ ti wà ń bí. N bá ní fojú wò lábẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run ó ti di 40 ọdún àti méjì. 42 years. Jẹ́ 42 years 1984 mo ti dé. Ibi. Bẹ́ẹ̀ni. Jesus Christ. Ẹ tún wà bí. Bẹ́ẹ̀ni sir. Ó ga o. Ilẹ̀ ti ta sí díẹ̀. Ṣé ẹ̀rí ṣọ́ọ̀bù míì ni àbí bí báyìí lára mú àbí kan. Ṣé ẹ rí kìí bá ṣọ́ọ̀bù a rí mi ṣùgbọ́n bí Ọlọ́run bá bìdí yẹn kalẹ̀ sí. Kò sẹ́dá tí ò lógun. Ìgbọ́n tó lọ bá ń gbé jìyàn jìn ṣẹ́gun afárádá gbogbo nǹkan. Afárádá. Bẹ́ẹ̀ni àti tẹ́lọ́rùn ló dáa jù afárádá gbogbo nǹkan. Ègbé bóyá àríṣọ́ọ̀bù mi ti ṣùgbọ́n èrò ọkàn kálukú yàtọ̀. Èrò ọkàn tì mí ni pé ṣébi tí mo wà màá lò níbẹ̀ tó wà lọ́kàn tèmi. Láti 42 years. Bẹ́ẹ̀ni sir. 31 bí. 1984 mo ti débi. Láti tí ìgbà parọ́ tẹ́lẹ̀ ilẹ̀kùn onípákó ni. Bẹ́ẹ̀ni wọ́n fúnra wọn lásán ní sí. Látàyè baálẹ̀ jẹta. Àti ń wò náà torí baálẹ̀ mi sì lè jẹ báyìí. Ó ga. Now dádì àwọn kan máa sọ wípé iṣẹ́ ọwọ́ lápapọ̀ pé kò gba kéèyàn máa kó kiri pé mo wà ní ṣọ́ọ̀bù bíi mo tún sá lọ bíi ẹyin bíi ìsúdà láti ṣe lóòótọ́ ni. Bí a ṣe fojú wò pẹ̀lú bẹ́ẹ̀mi ṣe rò lọ́kàn iṣẹ́ ọwọ́ kò gba kíkó káàkiri. Ní iṣẹ́ ọwọ́ wà fún pé Yorùbá sọ wọ́n ní iṣẹ́ ọwọ́ àṣejẹ òwò làṣẹlà. Ṣé ẹ rí iṣẹ́ ọwọ́ tẹ̀yìn bá ń ṣe ó yẹ kó mú òwò mọ́. Iṣẹ́ ọwọ́ tẹ̀yìn bá ń ṣe. Bẹ́ẹ̀ni ó yẹ kó mú òwò mọ́. Ẹ ṣe iṣẹ́ ọwọ́ nìkan ò tó jẹ ni. Ẹ ṣe ẹ rí iṣẹ́ ọwọ́ nìkan ò tó jẹ àfi ká fi ọpọlọ Ọlọ́run mú òwò mọ́. Ìyẹn ló ní tó jẹ. Nígbà tí Yorùbá ti sọ pé iṣẹ́ ọwọ́ àṣejẹ òwò làṣẹlà. Tẹ́ bá lákèésí àwọn kan tí wọn kì í ṣe Ìbàdàn especially Ìjẹ̀ṣà Èjìgbò òwò ni wọ́n mọ̀ sí. Bẹ́ẹ̀ni. Mo sì ṣe ọwọ́. Kò wọ́pọ̀. Bẹ́ẹ̀ tẹ́ bá wá wo ẹ wà rí pé ọ̀rọ̀ tí àwọn àgbàlagbà sọ pẹ̀lú ọ̀rọ̀ náà pé iṣẹ́ ọwọ́ àṣejẹ òwò làṣẹlà. Ṣé ẹ rí oúnṣe ọwọ́ ó lè lò lásìkò kan sáà ni. Sáà ní ṣe ọwọ́. Sáà ní ṣe ọwọ́. Òwò ni èkú. Òwò kì í kú. Èkú. Lórí ń dọ́ra lọ́dún yìí. Tó bá sì kú díẹ̀ ṣọ́ọ̀bù ẹ̀ owó náà ló tún ní lọ́jọ́ ìlú tí. Gẹ́gẹ́ bí olókòwò. Bẹ́ẹ̀ni iṣẹ́ ọwọ́ kan wà pé kò fi bí pààyàn ni. Èèyàn á máa wó tìlà kó gbà mí lọ́wọ́ ìpèsè ọwọ́ ní sí. Kí ni mo fọwọ́. Tí ò ní sí nǹkan kan. Ṣùgbọ́n òwò tẹ̀ ń wò wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ lówó owó. Ṣẹ̀kẹ̀rẹ̀ lówó. Ṣẹ̀kẹ̀rẹ̀ lówó gbogbo ìgbà ni máa ń mì. Ó ṣe yé mi. Ṣẹ̀kẹ̀rẹ̀ lówó. Gbogbo ìgbà ní máa ń mì ní sì máa ṣe ṣọkọṣọkọ ni. Kì í dádún. Ẹ bá ti ń ṣẹ̀kẹ̀rẹ̀ báyìí ni wọ́n ti ṣe ọ̀rọ̀ òwò sí nínú. A máa bára wọn lura wọn. Ọ̀pọ̀lọpọ̀ mọ́ lura wọn ẹ lè gbé ṣẹ̀kẹ̀rẹ̀ báyìí kẹ́gbẹ́ fẹ́ gbé nílẹ̀ báyìí kọ́ mọ́ gbàdá wọn. Ó sì rí nù. Now kó tó di pé màá béèrè ìbéèrè bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí gangan. Orúkọ yín Bẹ́sì kí ló bí gangan? Ibo ni ẹ ti yọ Bẹ́sì jáde? Ẹ rí ibi tá a ti yọ Bẹ́sì jáde Bàṣírù yóò kọ mi. Bàṣírù. Bẹ́ẹ̀ni Bàṣírù yóò kọ mi. Bàbá mi jẹ́ Yusuf Ọ̀jẹ̀lábí. Mo wá wò ó nígbà tí mo dádùúgbò yìí mo ní láti kọ èmi àti ọ̀rẹ́ mi kan lájọ ń sọ̀rọ̀ ìjọ náà ó kọ ọmọ orin ìfọ̀nkú Bẹ́sì wọ́n yẹn nìkan ní kí n fi orúkọ náà wọ́n tún dárúkọ mi orúkọ mi mẹ́ta wọn dá mo ní Young Bẹ́sì máa fi sí nígbà tí ìṣe àgbàlagbà Young Bẹ́sì máa fi sí láti gbé páànù lọlé òní ìjọba ṣe mi
Ọ̀tọ́ wọn fẹ́ bá mi kọ́kọ́ ní young base lẹ́yìn wọ́n á fi young base. Lábẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run à ń ṣiṣẹ́ ọ̀nà lọ sáà. À ń ṣe lọ sáà. Bàtà ṣẹ́dá nìkan. Mo gbà rí pé àwọn kankan tó wà tó tún lè máa mú wá. Lórí ẹ̀ tọ́lọ́ bá ń fún yàn ní làákàyè. Wọ́n yẹ kó máa yúùsẹ̀ lásìkò tó lọ́mù náà fún. Tí èèyàn bá ti sùn, tí ó bá lè yúùsẹ̀, tí ó bá lè lò ó, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá, ló kàn rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń bọ̀ lẹ́yìn òun wọ́n jà ń lẹ̀ ní. Ìgbà yẹn gbogbo eléré ń bẹ̀rẹ̀ bọ̀. Àwọn bí àwọn báwa ṣe bá kọ́lá wa ṣe gbé. Ọ̀tọ̀ ni bẹ́yìn ṣe bá. Bẹ́ẹ̀ni. Bí ìgbà táyé bá jẹ́ pé ẹ̀yin lẹ́yìn modernize. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ ní ìsìn nígbà tá à ń lọ díje wà. Ní táwa ń ṣe ń gbà náà nígbà tá a bẹ̀rẹ̀ gbogbo eléré àwọn òjókòó àwa ń jó ni. Orúkọ ló wá sí ayọ̀ ni. Ẹ̀yin ò jókòó. Àwọn ò jókòó. Torí tí mo mọ̀ gbogbo eléré nígbà táwa kékeré ni pé. Ìyàwó sí ìjọ yìí. Ìyá Síkírá ẹ máa rọra ẹ máa bọ̀ lẹ́sọ̀. Bàbá mi mo rí yín mo dábẹ́ nù. Ṣùgbọ́n ẹ̀yin ò jókòó. Ṣé wá rí àwọn ò jókòó? Báwa ṣe bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ mi ṣe establish nígbà tí mo ń bí àwọn èèyàn kan join mi gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ sí mi lórí èmi ọ̀lọ́mọṣẹ́ o. Ẹ lọ́mọṣẹ́. Ọ̀rẹ́ mi gbogbo wa. Ọmọṣẹ́. Gbẹ̀yà wọn sọ pé ẹ lọ́mọṣẹ́ gbọ́n máa dárúkọ àwọn ọmọṣẹ́ yín tí mo mọ̀. Ṣẹ́rẹ́ àti akọ́ṣẹ́ Radionic lọ́mọṣẹ́. Ṣẹ́rẹ́ tá a ti establish bí ayọ̀ ní ti jáde òun ìsọmọṣẹ́ bẹ́ẹ̀ni. Gbẹ̀dá ìta bá tú délẹ̀ ọmọṣẹ́ náà lọ sí jẹ́ o. Èyí sọmọṣẹ́. Ok ẹ̀yin ò kásán káwọn sọmọṣẹ́. Sọmọṣẹ́ ọ̀rẹ́ ni wọ́n. Gbogbo àwọn ọmọ sọmọṣẹ́ wọn gbọ́ ọ̀gá mọ̀ níbi ìsọ̀gà Ọlọ́run ọba lọ́gà. Ibi gbogbo eléré tá a bẹ̀rẹ̀ òun nígbà tá a fẹ́ kọ́kọ́ sára pákó tá à ń ló gbà náà kó tó di ní plywood ní rọ́ọ̀gì ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ pé wọ́n ní ìjọ yẹn mo kàn sùn orúkọ mo ní fúnra orúkọ ọdún ò lè parí láíláí èmi ẹ̀ka sọ fún mi pé ayọ̀ ni mo dẹ̀ ń jẹ́ Akíntayọ̀ láti kékeré màmá kan ló ń pa mí lọ ṣọ́ọ̀ṣì mo máa pé Akíntayọ̀ ẹnìkan náà tó wá gbé sàlẹ̀ ṣọ́ọ̀bù ọ̀gá mi ẹni yẹn ń jẹ́ Akíntayọ̀ mo wá fi kíní lè lálà lójú òun jọ náà pé Akíntayọ̀ jẹ́ kí n yọ ayọ̀ ní kò láàrin kìíní ibẹ̀ mo ti á bẹ̀rẹ̀ ayọ̀ mi àwọn èèyàn gan wà mọ̀ mí sí wọn bèsì ayọ̀ ní bo young gbèsè mọ́lẹ̀ ni so taba ní káso lẹ́nu ní shop young gbèsè ṣùgbọ́n níta lójú lẹ́yìn òde orí ayọ̀ ní. Ayọ̀ ní àwọn ọmọ ti sí. Pẹ̀lú àwọn tó mọ̀ yìí sí ayọ̀ ní pọ̀ ju èèyàn tó mọ̀ yìí young gbèsè lọ àwọn atájọ́ mọ́ la mọ̀ pé young gbèsè. Ẹ̀yin tẹ̀lé ní ìsìn káàkiri sábà ọdún mímu tẹ̀ ẹ jẹ ládùúgbò mi ṣe é dáhùn èèyàn lókè ta ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ládùúgbò èdè ayọ̀ ni wọ́n mọ̀ mí sí. Ayọ̀ ni wọ́n mọ̀ mí sí. Now daddy iṣẹ́ Radionic bí iṣẹ́ ṣe pọ̀ tó láyé ó ṣe jẹ́ pé iṣẹ́ Radionic à ń mú sórí náírọ̀nù mú lẹ́ẹ̀dì mọ́ wá thermostat kiri kankan. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe sọ bó ṣe rí mọ̀ iṣẹ́ electronics repair tàbí ká gbọ́ electronics engineering ó fún yẹn ní téèyàn mọ̀ jẹ. Ó fún yẹn ní téèyàn mọ̀ jẹ. Bẹ́ẹ̀ni ó fún yẹn ní ọ̀rọ̀ tó pọ̀. Ṣẹ́dẹ̀ bá ní sùúrù tì èyí ó yóò tó bọ́ yẹn jẹ́ ń bẹ̀. Iṣẹ́ Radionic. Bẹ́ẹ̀ni. Ṣé ó wà ní iṣẹ́ Radionic? Òwọ́pọ̀ ni mo ti fẹ́ fọmọ abẹ torí wọn wípé sẹ́yìn lè ṣe ẹ̀rọ fún mi. Òyìnbó ṣe nǹkan wá àwa fẹ́ tún ṣe ṣéṣejú wa wọ́n ṣe ṣe. Wọ́n àṣẹ ń ṣejú wa ṣùgbọ́n èèyàn ọmọ tí a bá rí Radionic ló bá sara òwọ́pọ̀ electronics sara torí rònú yẹn bẹ́ẹ̀ bá ń wo orí mi ní sẹ́yìn rí pé orúkọ bẹ́ẹ̀ kẹ́ni éèjì. Adìyẹ ti dàgbà náà. Ó kéré gan-an nígbà tí yẹn bá wà age of 62, 63 tó sáré ìlú. Àdáde ẹyin lẹ́sọ bẹ́ẹ̀ àwa mọ bó ṣe wà sí. Ó yé mi sí. Ṣé wàá rí àwọn àkókò yẹn èèyàn ò ronú kó tó lè achieve. Láì think ní èrò tó bá tọ́ lọ́mù ló lè make it. Because ìyà ọjọ́ ọlọ́gbọ́n àǹtí sẹ́yìn. Ìmọ̀ àwọn gbà mú kọ́ṣẹ́ lọ́wọ́ iṣẹ́ yìí tí mò ń kọ́ lọ iṣẹ́ Radionic tí mò ń kọ́ lọ́wọ́. Mo máa ń ronú kíní kan pé ṣé bí ti bá ti jìyà ìtàn ṣe ń jọrọ̀. Nítorí wà lọ́kàn mi gbà náà nù àníyàn tèmi ni pé iye pààyàn nígbà má bẹ̀rẹ̀ sí jọrọ̀ níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó lù. Ìwà tó lè ti kún mi lè jọrọ̀ gan torí mo rọ́gẹ̀dì gan lórí iṣẹ́ tí wọ́n bá níṣẹ́ kan lè màá ní kò lè ẹni tó ń ṣe gangan màá wà lọ
ẹni tó ń ṣiṣẹ́ yẹn tó jẹ́ specialist nínú ẹ̀. máa wà lọ nígbà bá dọ́dọ̀ ẹ̀ ọpọlọ máa fi gbogbo mo lè ránjẹ fún gan tí ń ṣe bí ọmọ ọ̀dọ̀ fún torí nǹkan tẹ́ fẹ́ mọ̀ tí mo fẹ́ àṣẹ torí pé fẹ́ acquire knowledge. fẹ́ àṣẹ lọ́dọ̀ ẹ̀ ní tó ń ṣe mo fẹ́ mọ̀ bí wọ́n mi ń sìn ní abẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run iṣẹ́ ìjẹ́ iṣẹ́ kan tó lálùbáríkà fẹ́ni tó bá ní sùúrù tó sì lè mú wò mọ́. ẹni tó bá lè ní sùúrù tó sì lè mú wò mọ́ tó dẹ̀ tún lè mú òwò mọ́. bẹ́ẹ̀ ni iṣẹ́ wa lówó tó pọ̀. àwọn òwò wo ló so mọ́ iṣẹ́ Radionic? gbogbo ohun tí wọ́n ń lò nílé tí wọ́n ń rìpíà ṣe bí wọ́n lọ rà ni. bẹ́ẹ̀ni. báwa náà bá wa mú mọ́ṣẹ́ wá sí wọn ó bù wá ni. wọn ní búyọ. báwa àwọn ni wọ́n ń rà àwọn bá tún ṣe báwa náà bá wa mú owó mọ́ táwa náà ń tà wọ́n mọ̀ràn lọ́dọ̀ wa. kò sí owó láyè tí ò lówó mu àìlè ìfẹ́ bí mọ́nú káwọn èèyàn náà rà kọ́ mọ́ ẹ̀ta nǹkan rẹ̀ ni máa fi bí pààyàn ni máa fi àjẹ́ nígbà mi. o ò lè rí kọ́sọ́mà tí ó fẹ́ gbéṣẹ́ fún ọ tí ó pèsè 1,000 tó pé tí ọ̀gá níwájú gan ọ̀n lọ bí 20,000 naira bí ọ̀bà bọ́ sọ̀rọ̀ sùúrù ni ó fi bọ́ sọ̀rọ̀ ìgbà wọn sọ fún ọ pé ìwọ orí yóò pé kí ni orí yóò pé ní ọ̀rọ̀ sí ọwọ́ kò sí wàhálà ní ọ̀rọ̀ sí ọwọ́ kò sọ̀rọ̀ ọlọ́pàá ní ọ̀rọ̀ sí ọwọ́ ọgbà tó bá ṣe é ṣe déédéé tí ó bá dẹ̀ ṣe é ṣe ó gbé kẹ́ ẹ̀ máa bá kẹ́ ẹ lọ ẹ̀sìn ní kò fàjà ní sí ọwọ́ nù ṣẹ́tọ̀ ọba gbà pé o ti chájì mi tẹ́lẹ̀ oníwọ̀n san 5,000 naira ìgbó ṣe tán iṣẹ́ yẹn tó ní problem o tún náà another party sí o tún ní problem ìyẹn ò lè gbọ́nu o ti expire o ní láti fúnra ẹ̀ wà láṣẹ. pálẹ̀ nǹkan ẹ̀ mọ́ bàbá ẹ̀rà ní ìwọ̀n wájú ọ̀dọ̀ rẹ tí wọ́n náà kú kalẹ̀ ẹ̀gbọ́n mi sì tí o bá ti sọ fún pé bàbá ẹ̀rà mi kò ṣeé ṣe wọ́n fẹ́ ràn lọ láti tún ṣe ni èyí tún láti kó tún ṣe túláàsì sínú sí ọwọ́ ẹni pé túláàsì kí ní kò sínú sí ọwọ́ o try rẹ̀ ní try by error. ó work ó máa gbé ṣe pé òyìnbó ṣe sọ òyìnbó rí bẹ́ẹ̀ lọ́nà òyìnbó rí bẹ́ẹ̀ rẹ̀ ní gbogbo náà ṣe òyìnbó ló ṣe wá òyìnbó rẹ̀ pé rìpíà ìwọ̀n bá orí ọ̀fẹ́ tó lọ́ máa fọ́n tó bá fi rìpíà rẹ̀ tó bá ti gbọ́ tó máa lù kàn ṣé kò ní bàjẹ́ láìláì yóò padà bàjẹ́ náà náà àwọn kan wá jẹ́ nígbà àwọn òní tàjà bí wọ́n bá lè táyà ní ẹ̀ mọ̀ rìpíà òyò yàn lọ ti sí nìsín nígbà ayé LCD dé kí ni òtún wọn plasma náà dé kí ni òtún wọn smart TV dé kí ni òtún wọn nígbà China fẹ́ tó fẹ́ ṣe dáadáa fún nísìnyí wọn kó sólà dé. ìyẹn má wulẹ̀ máa dààmú náà sí. tí fúnra yín wà náà ṣe owó ni kókó ṣẹ́tẹ̀ bá ti lè èmi máa kí ní kan tó wà láyé tó bá ti ní orí ọ̀fẹ́ tó ti lè yá owó tó sì lè fira tó máa ta ó lè jẹ́ gbèsè tó yé. Ní ẹ fi pé owó ni òwò bẹ́ẹ̀ ni owó ni òwò tó o bá ti lè yáwó owó tó sì máa nǹkan tó fi ń ṣe èmi kan yáwó lónìí wàá lọ ra aṣọ pọ́pọ́ fẹ́ sí bá di lọ́la gbèsè náà ṣùgbọ́n tó kó lórí iṣẹ́ ọwọ́ tó o mọ̀ oníwàhálà nù bọ́ọ̀ bá ra nǹkan tuntun mẹ́wàá kò sí tó fẹ́ mú nífà tó bá ti ẹ̀yọ owó bóyá ẹ̀yọkan lórí wọn bẹ̀ géènì tó lórí mẹ́sàn-án yòókù ti tó ọ. yóò kàn bá ẹyọkan. ọbẹ̀ ẹyọkan yẹn wà á dẹ̀ bẹ́ẹ̀ nídìí láti jà iṣẹ́ ọwọ́ fàjà tó dọ́ abẹ́rẹ́ kan jà ọgọ́rùn-ún yẹn lọ́ bá jà o ní iṣẹ́ ọwọ́ tó ń gbé. tí wọ́n bá kọ́sítọ́mà kan jà. ọgọ́rùn-ún yẹn lọ́ bá jà. láti bó ló ṣe jẹ́ ẹbẹ́ yẹn kan mo bá jà ó ṣe jẹ́ pé ìyá 100 èèyàn ni màá jà. ọ̀kadì sórí ń gbà ọba sọ̀rọ̀ rẹ̀ wọn á lọ mọ̀ tí wọ́n bá ti débẹ̀ báyìí jà ni má bá yẹn jà wọn á dá ni má fà ẹnìkan ló gbó. ó ní pé téèyàn bá bímọ ẹyọkan téèyàn bá fẹ́ ìyàwó ẹyọkan tó bá bímọ mẹ́rin tí mẹ́rin ẹni bá dúró lórí pàwọn mẹ́rin nígbà tá a fi rọ́dún péréte ọmọ òdì mẹ́rìndínlógún wọ́n bá zero rẹ̀ lẹ́yìn mẹ́rìndínlógún ọmọ òdì 32 lẹ́yìn 32 ọmọ òdì 64 yóò sì máa lọ. láti wà ló ń fi ṣe ọwọ́ gbọdọ̀ bá yẹn jà ó fi sùúrù tù ní ṣégi ní kò lè gbọ́ ẹ̀rà ní tàbí bẹ́ẹ̀ kò mú fẹ́ràn lọ fún kẹ̀kẹ́ ṣe rí nínú dáńtà lórí báyìí ẹ jẹ́ ká jọ síra wọn báyìí ẹ wà jọ sọ́ńtò ló bí nù bí yọ̀ọ̀rà lọ tó nígbà tí wọ́n bá ròyìn rẹ̀ alọ́mọkùnrin tó ń sẹ́rẹ̀ lọ kò dà pọ̀ gbogbo ọ̀rọ̀ tó bá níwájú ọ̀tọ̀ bá bìnrin lọ wà láì nílé ikú mbẹ̀ ní máa tó ní ayé yẹn sí ni òṣèré owó tiẹ̀. torí pé ti rẹ̀ lọ. òṣèré owó tiẹ̀ tí ọ̀dà ara mọ̀ nítorí owó ọ̀gbọ̀dọ̀ ayé ìjà àgbọ̀gbọ̀ gba ọ̀rẹ́ ara wa ni bí ọlọ́pàá sí wa ọ̀rẹ́ wa lọ́lọ́pàá àti wà láyé ní sọ́tà wa ìgbéyàn sí ọlọ́fẹ̀jú ẹ̀sùn wọ́n bá ń ṣètò ẹ̀nu ilé ìgbẹ́ ẹ̀dùn bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ sí. Bàbá Yoni now
kí lẹ ṣe déèdì iṣẹ́ Radionic ṣé ẹ̀yin ni ẹ sọ pé Radionic lẹ fẹ́ ṣe ni àbí àwọn òbí yín ló ní Radionic ní kẹ́ ẹ ṣe ni àbí kankan ló fà tẹ́ ẹ fi di aláǹkọ́ṣẹ́ Radionic. dáadáa fún omi dáàmú ti ṣe ṣe rí ó ṣe pé tó wù mí lọ́kàn. kò wù yín. nígbà mo jáde bàmọ̀ sí ìsìn mo tẹ̀lé bọ́ọ̀dù àmì lọ́gbẹ́sẹ̀ bíríkìlà mo ti ń rìn ilé bọ́ọ̀dù àmì káàdì sáyẹ́dì ìjọba máa ń Radionic lọ́kàn n tó sì fà á ní ẹni mo lọ kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ kò pé oṣù mẹ́fà tó fi ra rédíò tó ra tẹlifíṣàn tó sì bẹ́ẹ̀dì. láàrin 6 months. bẹ́ẹ̀ni ọ̀gá mi pé rédíò dọ̀dọ̀ sílífà wọn pé rédíò oní kásẹ̀tì àti ìdí bọ̀dá mi lọ́wọ́ àtúrásì bọ̀dá mi nù rábà òṣìṣẹ́ bíríkìlà ọmọ ìyá méjì kìí ṣe bíríkìlà báyìí sọ ọmọ lọ́sàájọ́ náà mi bá ṣe kì í mọ́lẹ̀ mi lọ́wọ́ jẹ́ ọ̀gá mi ní jẹ́ sọ lọ́ọ̀dẹ́ tún dé ìsàlẹ̀ yìí dìlọ́ náà lé bàbá olóògbòdò bakery bẹ̀rẹ̀ mo ti kọ́ṣẹ́. nígbà mo ń débẹ̀ ọ̀gá mi bá mi tọwọ́ tẹsẹ̀ ọ̀gá mi lọ ló fún mi múrí kan. 20 naira. níjọ́. bọ̀dá mi fún mi méjì àbọ̀ orúkọ mi ló. ẹ ti di ẹ jẹ́ ìwòye ẹ ti di 17 naira báyìí. 17 naira no 45 naira. 45 naira. mo ní lọ́wọ́. ok dáàdi ọdún wo là ń sọ̀rọ̀ yìí ná. 1976. 76. bẹ́ẹ̀ 1976 ni mo gbà tí. now ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sẹ́yìn ní àǹfààní lọ títí kẹ̀kẹ́ torí mi ní bàbá ìwé kan àwọn àti bàbá mi jù. bẹ́ẹ̀ ni primary 5 lọ secondary school. primary 5. I tell you. Daddy, primary 5 ni ẹ ti stop. bẹ́ẹ̀ 6 mo ti kún ìyànjú mo fi yàrá yẹn kọ́ mo fi yàrá yẹn lọ sí. ẹ wá ṣe tán primary 6. bẹ́ẹ̀ ni. Daddy. o gbàgbọ́. mi ì lè gbàgbọ́ pé mi gbàgbọ́ mi ò lè gbàgbọ́. ọ̀kàrí ṣé olúbọ̀ sí gbàgbọ́ náà dáa èèyàn máa educate ààrẹ. Daddy tẹ́ bá ń bá lójú mi báyìí gbàtà wọn kékeré kò sí customer tó wá táwọn Ìgbò bá dé ní bá wọn sọ pidgin English ní bá wọn sọ. ọ̀kàrí èkó tí mò ń lọ náà Ìgbò nídìí English rẹpẹtẹ tó o bá ti lè gbọ́ broken tó láì díà ọ̀rọ̀ Ìgbò bí ọ̀rọ̀ òdì tó o bá ti lè gbọ́ broken kò ní problem kò yọ mo ò ní jọ́ sí ẹ̀tọ́ bá tàbà. owó téèyàn fẹ́ fún ẹ náà wà áfítà. owó sáì díẹ̀ sórí àwọn nǹkan yẹn ìgbà tí mo bẹ̀rẹ̀ sẹ́yìn kíkọ́ mo dúpẹ́ lọ́wọ́ náà ìyá jẹ mí pọ̀ odidi ọdún mẹ́fà àbọ̀ ní ọ̀sẹ̀. sísàn ní abiyẹsì. sísàn ní abiyẹsì. ìgbà tó di 1984 ẹnìkan ló bọ̀ mí lásán wọ́n pe ẹni yẹn ní kí lórúkọ ẹni yẹn o bàbá tó sì làwọn pẹ̀lú ó lọ sí ṣọ́ọ̀ṣì tó wà ní ibi òkè sunmi tó mò ní Basọ̀run ẹni yẹn lọ́kàn bọ̀ mí ṣàtọ̀ tẹ̀sán mo wá kì í bọ̀ tó ó wù lára mẹ́ta ẹ̀wá sẹ́mi náà mo dúró mára ní ṣọ́ọ̀bù bàbá yìí ọ̀gá mi sì dé spirit yẹn kẹsàn án lọ́gà máa ti fi jọ́ ọ̀gbọ̀n yìí ọ̀gá mi ní àkínlódé mo sì máa ti dúdú ìfẹ́ sọ̀rọ̀ iwájú ọ̀gá mi tó mo bẹ̀rù ọ̀gá mi mo bẹ̀rù bọ̀dá mi ọlọ́gà mo fẹ́ ṣe fídíò lọ́dún ọ̀gá mi ìgbà tó ń sọ mo fẹ́ ṣe fídíò ẹ̀rọ akáàtì ìgbà tí mo débi ọ̀gá ń sọ ti mọ́ṣẹ́ ni mo ní ìdí mọ́ṣẹ́ tán spirit yẹn gbé mi wọ̀n jẹ́ ọmọ ìyàwó lẹ́nu pé bọ́lá ti rí courage àti máa bá wọn sọ̀rọ̀ náà spirit yẹn gbé mi wọ̀n jẹ́ ìdí pé mo sáà sọ jáde ìyàwó landlord ní ṣọ́ọ̀bù ọ̀gá mi ni wọ́n sọ pé àṣírí ti débi ti pẹ́ náà ṣèbíṣẹ́jẹ́ àlàṣe bí mújì ṣèbíṣẹ́jẹ́ àlàṣe bí ìdáyà ṣèbíṣẹ́jẹ́ àlàṣe bí ọmọkùnrin tó dákọ̀ nígbà náà táyé náà ṣe pé táyé káyìndé ṣe pé náà láṣẹ bí náà ẹ̀ kọ́ náà gbá yọ̀ǹda ọmọ yẹn support mi jọ ní kọ́lọ̀ ń bá ń dẹ̀lẹ̀ fún tó ti kú ọkọ̀ náà ti kú kọ́lọ̀ tí a sáré fẹ́ rí wọ́n ń sọ̀rọ̀ yẹn jọ yẹn ìyẹn encourage mi sókè pé yẹn sì fídíò mi jẹ mo sì mo kú páàkì bó ṣe ń páàkì ṣọ́ọ̀bù akẹ́rù kún ṣọ́ọ̀bù mi àkùrẹ́lé dábàá tó fẹ́ ṣe nítorí wá ṣọ́ọ̀bù náà lọ́dún ọ̀gá mi ló máa ń fi sùúrù bá mi lò láì tó mo ti sọ̀rọ̀ yẹn lórí mi nìkan mo rà lọ́gàá tí mo kọ́ṣẹ́ lójijì ọdún mẹ́fà àbọ̀ bẹ́ẹ̀ sábìṣẹ́ rí bọ́ọ̀mù ti fẹ́ sá ìnira yìí sá èmi mo bọ́gà mi sọ̀rọ̀ pé kó jẹ́ ká ra jẹnẹrétọ̀ kí ló dẹ̀ ń ṣe mí gbà náà ni pé pa mí sì ti ń jẹ ẹ̀gbọ́n mi ti fi mí lè lé àwọn àbúrò mi wà lé owó ilé tá a dẹ̀ ń gbà ní kò kàn kankan mo ní láti bá ọ̀gá sọ̀rọ̀ nígbà yẹn mo kàn dé mo lọ́gà àwọn ẹja ara jẹnẹrétọ̀ ká máa fi rẹ́ǹtì tó bó ṣe ìpín màrún jẹjẹ níbi àbájá jẹnẹrétọ̀ rẹ́ǹtì
ayé ìgbà tí mò ń sọ̀rọ̀ ìláyé ìgbà Bọ́lá Ìgè wọlé gómìnà àbúrò rẹ̀ bẹ́yẹ̀gbẹ́ ni Délé Ìgè ọwọ́ rẹ̀ lùkà mi lọ ra jẹnẹrétọ̀ lógún pa ìlú wọn ra jẹnẹrétọ̀ gbà náà 1,000. Láti orí jẹnẹrétọ̀. Bẹ́ẹ̀ni láti jọyìn. Ẹ̀rà 1-2. Wọ́n bá gbé délé nígbà gbé jẹnẹrétọ̀ yẹn délé wọ́n sá lọ ra wáyà èmi náà wọ́n ní ẹsẹ̀ lọ bus stop. Kí n lọ ra wáyà. Kí n lọ ra wáyà wà. Láti ṣọ́ọ̀bù yín dé bus stop. Mo rin sàn láti ìsàlẹ̀ yìí dì lọ bus stop. Gbàmúdé bus stop sára kọ́ọ̀lì kan ọjọ́ 100 yard bá gé méjì mọ̀ràn làbúrà nọ́ọ̀sì mọ̀ràn flexible wire ìmájọ́ rẹ̀ abakọ̀ generator forent èmi náà mo fi sọ́ọ̀kì kọ́ abakọ̀ generator forent ara kí ni bọ́ọ̀dù musa ṣe kọ̀ǹkására bọ́ọ̀lù fún ọwọ́ akẹ́ni plywood. Ẹ wá kọ generator for rent. Bẹ́ẹ̀ ni plywood ti ẹ̀ kọ́ slate sí lè mọ̀ràn wá má fẹ́ dúkọ́ generator for rent àti ojú ọ̀sẹ̀ yẹn sàgbà generator nígbà mórí kan rọ́bẹ̀ ndí obì ní ilé gbàgbé mo lọ bẹ̀ ndí obì. Ìpàdé generator yẹn wá lọ bí oṣù méje ọ̀sọ̀fọ́gà mi torí ní àkọ́fà fúnra mi mọ́ra torí owó tí ń wọlé àti owó tí ń jáde. Lórí generator. Bẹ́ẹ̀ ni owó tó bá pa lọ́sẹ̀ ní alẹ́ sáyé ní fọ́gà ọ̀gá mi jẹ́ ọkọ̀ máa wo fáìlì mi nígbà tá nìkan wo fáìlì mi mọ́. Torí pé kó àkóyawọ́ gidi. Kí ni nídìí owó wọn ṣèbí gba ìjẹun lóde nígbà ọ̀dọ́ àárín kan gọ́ọ̀mù mo ṣe rówó ìmú náà nínú ilé iṣẹ́ wáyà tí mo fi rẹ́ǹtì ọ̀gá mi ò mọ̀ pé mo ní tí mo kó lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni torí tí n bá ti gbé jẹnẹtọ̀ sínú mọ́tò báyìí tí n bá ti pa kọ́nà ṣọ́ọ̀bù jẹ lọ́dọ̀ ilé go pàní kí mọ́tò dúró èmi náà gbé wáyà tèmi ibẹ̀ ní stọọ tèmi ní ṣọ́ọ̀bù mo ò lè mẹ́sì lójúmọ́ èmi náà gbé wáyà tèmi màá gbé sínú báàgì mi ńlá. Èmi náà gbé wáyà tèmi àti gílóòbù gbé rẹ̀ bá bá lóde màá ní ìdí bọ́wọ́ sàlẹ̀ ìṣòkò tó yẹ kẹ́ fi náà bẹ̀rù wọ́n fún mi lórí jẹ́ 5 naira ní ti pẹ́rẹ́ǹtì àti gílóòbù. Tí ọ̀gá mi wá ra gẹ́nì lọ́sẹ̀ yìí bí ọ̀sẹ̀ mẹ́ta sígbà náà èmi náà ra gẹ́nì. Ṣùgbọ́n tí òjò wọn ó fura sí mi ni pé wọn ò mọ̀jẹ́ èmi tí mi kú. Gàgà rí pé ọmọ ara sọ màá ra fìlà àgẹ̀. Òkú láǹfààní àti gbẹ̀sẹ̀ ṣọ́ọ̀bù ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbọ́ ṣọ́ọ̀bù náà iṣẹ́ àwọn mo ti ẹ̀ mọ̀. Rédíò fìlà á máa pè mí gbà mú kọ́sẹ́ lọ. Tọ́lá rédíò kékèké báyìí tí wọ́n máa gbé wá ń gbà náà yóò kùn. Ní bá ti bá yọ̀ àwọn ọ̀rẹ́ ọ̀gá mi kan wà ní pè ní màlíǹ òun lọ sọ mí rédíò kìlà wọ́n máa fi hàn pa ni màá ní ẹ̀ kò yé yín nígbà bá yá ní ìsìn ìhùn ní rédíò kìlà. Ọjọ́ yẹn mo kàn sọ fọ́kà pé ọ̀rọ̀ jẹnẹrétọ̀ tí mo bá lọ ọdún bí oṣù méje mo kàn kọ̀ọ̀gá mi ọ̀gá ìjà rẹ̀ jẹnẹrétọ̀ kan sí bóòlù ó ti kọ̀ǹtró rẹ̀ mo ní èyàn fílẹ̀ ń kọ̀ǹtró méjèèjì tí wọ́n bá gbà kan lọ́rọ̀ tí wọ́n gbà kan lọ́rọ̀ ẹ̀yin ẹgbà pé mọ̀ nítorí méjèèjì yóò dé sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́. Ẹ̀yin nìkan ẹnì kan tó jẹnẹrétọ̀ méjì. Tí mo fi ṣe freedom kọ̀ǹtró rẹ̀ tí mo fi ṣe freedom kọ̀ǹtró méjèèjì. Láti báwo lẹ ṣe. Lọ́dà bò níjọ́ kan wọ́n gbà kan ní Ògùdè gangan sí wọ́n gbà kan ní Òkè Ọ̀fà mi ń gbọ́dọ̀ má sọ̀tàn Òkè Ọ̀fà lórí mi àtẹ́ntí èmi àtẹ̀gbọ́n ìyàwó mi jà bẹ́ẹ̀. Ẹjà. Ajá. Kí ló kọjá. Àjọpé jẹ́nẹ́tọ̀ tiẹ̀ lọ sí ṣọ́ọ̀bù ọ̀gá rẹ̀. Àwa padà ìdíbẹ̀ fẹ́ gbé wáyà tì lọ́ba ń lò mí gbé tèmi náà jáde sí. Níbi ìjáde bẹ̀rẹ̀ mo sì kéré sí bí ìjáde bẹ̀rẹ̀ nu. Mo wo ojú ẹ̀ bàjẹ́. Ajá gan tí o bá Hausa lọ padà ṣẹ́tù ẹ̀. Hausa ṣẹ́tù jẹ ẹyin àti. Hausa lọ padà ṣẹ́tù ẹ̀. Ní ọmọ ayọ̀ bí ilé àná ni mo máa rí pé aláyé rẹ̀ àwa kiri àwa. Ìyànàjọ parí ọ̀sìn náà ni mo fẹ́ yàwó mi lọ. Tí mo ń fààyàn fún ẹni pé jẹnẹrétọ̀ yẹn ló ń mi encourage pé ìṣòwò gáàsì. Iye tá à ń pa ṣọ́ọ̀bù jẹnẹrétọ̀ láàrin ọ̀sẹ̀ kan ojúṣe tó ga mi sí ṣọ́ọ̀bù. Kó mọ̀ wá sí jẹnẹrétọ̀. Nígbà náà ọ̀gá mi máa gbàjọ 30,000 a máa gba 40,000 naira. Ká ní pé ọ̀gá mi ní 70s. Ká ní pé ọ̀gá mi ò bá kó ọ̀rọ̀ fámìlì ìdíjà ni kí ká tọ́jú ẹ̀gbẹ́ látẹ́jú ọmọ àbúrò látẹ́jú kìíní kan ó yẹ kó ti kọ́lé bíi 3. Ṣùgbọ́n káwọn ọ̀gá mi lè ti ìrànwọ́rọ́ ni wọ́n sì yìn ilé tó dè mí lógún ọlọ́jọ́ ọ̀gá mi. Torí mi wò pé tí n bá rìn sẹ́gbọ̀n gbà náà láti máa gba lágẹ̀lú máa gbàgbọ́ sí abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì níwọ̀n àwọn tó ẹ́sírẹ́sì bọ̀
ìgbà yẹn ẹsẹ̀ ní express níwà mọ́ express bọ̀ máa wo gbogbo apá àlàáfíà inú gbóni sáìdì bí lánàá wò ọwọ́ ọ̀tún yẹn máa wò ẹnìkan kọ́lé bẹ́ẹ̀ gbà náà Murtala construction company máa wo ilé yẹn kó kóun lọ́kùn èsì kó ilé blọọkù mi lò lò ìwọ náà mo fẹ́ kọ́ da nígbà sàdúrà láti rí ní ọlọ́run kọ́lé fún mi ọlọ́run kọ́lé fún mi mo dúpẹ́ lọ́wọ́ náà mo fi rí 1984 mo kó wá mo ṣe freedom lọ́dún 25 mo kó wá ṣọ́ọ̀bù lọ́dún 27 tẹ́gùn tó ń wò nílẹ̀ dẹ́ ó ti lò for 2 years. torí mo ẹ̀ẹ́dẹ̀kẹ́ mo ṣáà ń wo tébù mo ṣáà ń àtúkọ́jú máa fi dà. torí ẹ̀kú àtúnkà mi sí tí mo sọ yọ. so dadi tébù yìí ó fọdún méjì jù lọ báyìí. àwọn ẹsẹ̀ mi wà tàbí bírèsì àwọn agilé àjọpọ̀ àgbẹ̀dá ṣe àjọpọ̀ ìwúrí rẹ̀ àjọpọ̀ ó ti lò 42 years báyìí tí ó dín jù torí 10 naira mo ṣe. odidi tébù. 10 naira mo ṣe. 10 naira mo ṣe. bí mo ń ṣe bọ́ọ̀ṣì àga ni mo kọ́ sí ilé mo ṣe 100 naira. sẹ́ẹ̀tì àga. bẹ́ẹ̀ni ó tó ní tébù mi ó ní ṣùgbọ́n sùúrù. 100 naira. 100 naira mo ṣe. nígbà tí mo tún kó lọ ilé ọ̀dọ̀ mi àga tí mo ṣe ní 10,000 lọ́dọ̀ alápákó àmọ́ alápákó ọ̀dọ̀ mo ṣe ní 10,000. kéèké bọ̀dá kà mọ́. tó wà bẹ́ẹ̀ òun ló bá mi ṣàgbá yẹn full opposite. níwájú ṣọ́ọ̀bù bàbá sọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo ṣe òun jẹ́ ló bẹ́ẹ̀ inú ilé bí àwọn kàkàní bí nílùú ìgbẹ́ ní sàgá. kéèké ilé àwọn. òun ló wájú ilé àwọn kẹ́ni ló lò. bàbá wonifari. wonifari kan lọ́wọ́ ọ̀tún wonifari. ok. ilé àwọn kàkàní nínú orí àdélé akínyẹmí gan orí bàbá akínyẹmí ló pọ̀pọ̀ làgbà àdélé ẹ̀. náà ṣé ẹ rí tí èèyàn bá lè mú òun ọmọ sí owó ó ga pọ̀ gan iṣẹ́ owó ń gbà mí a máa rẹ̀ já rẹ̀ o. sì kò dáa. a máa rẹ̀ já sí ojú. pàṣẹ ok irú àdúgbò yìí ní ìsìn nígbà tá a wà ń bẹ̀ tí mo wà ń bẹ̀ àwa tá a dá wà ládùúgbò yìí lọ́wọ́ academy sí òkè mọ́nàtà a lọ bí 15. bẹ́ẹ̀ ni ṣe bí náà tí ọ̀dà yìí àti orí ọ̀fẹ́ bí Nàìjíríà ṣe wà ló máa kọ́ sápò ń bẹ̀ náà ṣùgbọ́n mi ti àmì lẹ́sẹ̀ pé mi ì sápò ń bẹ̀ iṣẹ́ yìí náà gbogbo whatever ti bá bẹ́ẹ̀ sí láyé iṣẹ́ yìí náà ní mọ̀ modernize lè lórí. ní fiṣẹ́ ilẹ̀. ní filẹ̀. bí ọdún méjì nísìn tí sólà dé tí fáànù dé táwọn tó ń lo sólà kọ̀ọ̀kan dé ṣé bí èyí yóò yí padà sí nǹkan ni tó bẹ̀rẹ̀ bá lóró tó bá ti lọ yáwó tí wọ́n náà bá ti tí nǹkan bá wọn ti ayé bá ń yí kéṣe bí ti jìbìtì kéṣe bí tó lu tó bá yí pẹ̀lú ti lọ́nu ayé tó bá yí kéṣe bí ti wọ̀ dáná tó bá yí pẹ̀lú tí lọ́nà ayé tó bá yí wọn náà bá wọn mékè náà iṣẹ́ tí bá ti ń fún ni tó tẹ́yìn bá ti ń dàgbọ́n lórí ẹ̀ yóò fún yẹn ní téèyàn ọ̀jẹ̀ kódà yóò tún sẹ́kù tó bá ní sùúrù. iṣẹ́ téèyàn bá ti ń làágùn lórí ẹ̀. bẹ́ẹ̀ ni yóò fún yẹn ní téèyàn ọ̀jẹ̀ tó bá fi sùúrù kún yóò sẹ́kù tó fi dájọ́ ń bẹ̀ tó bá pèsè ẹ̀rọ tó jẹ èwo ló tó jẹ mánìsì Nàìjíríà làwọn yìí tí o bá lọ gba 17,000 owó èèyàn láti 27,000 tí wọ́n náà rẹ̀. bákan life ṣe rí nìyẹn bàbá ní ẹ̀ńtẹ̀sẹ̀ 12,000 naira iṣẹ́ tí wọ́n náà ń ṣe wà ní increase ẹ̀ ṣe gbogbo àwọn kan ni ní tí ọba wúyàn mọ́lẹ̀ yẹn ta ní tó bá yóò ṣe wù ọmọ yóò wù àwọn. ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́. ṣe rí nìyẹn ṣe ṣe rí nìyẹn bí ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀dá ṣe rí nìyẹn ṣùgbọ́n tó fẹ́ dá sí ọ̀pọ̀ yẹn Nàìjíríà ọ̀dà kí ló mú Nàìjíríà ti ọ̀dà mo ṣe yahoo ṣe ọwọ́ mi wọ́n sí nǹkan tó fẹ́ ló fẹ́ bá mi lẹ́wọ̀n ṣe ọwọ́ mi sí ní Nàìjíríà ṣe lọ náà láwọn báyìí ọlọ́ba ti pé nílé èkó tí mo ṣe lọ́jà àwọn bá mi tí mo ṣe kú dádúgbò mi ní kọ́ tí mo ọlọ́run ní ọ̀tá níta jẹ́lẹ́ à ìgbà tá à ń ṣe gbogbo eléré tá à ń jó káàkiri òde ṣé gbogbo ènìyàn rí wa ìwọ̀n bó tá a rí ìgbà náà tá a máa fi gbé àpótí àkóbìnrin káàkiri tí la fẹ́ wò lónìí gbogbo ọmọ tí mo sì lọ́nà tó lẹ tó sì síjú gàdúrà tì mí tí ìtàkùn mi lọ sàláìsì gan lọ sáfù ayé òkú náà tó wà dá sáfù tó ti dé ẹni tó ń káwé lọ́sì tí wọ́n àpọ́lọ́hùn sí nǹkan fún mi nínú ẹni tó lọ́hùn tó ń lórí tó ṣe lórí jùlọ wà ní ọ̀dọ̀ náà ó ṣe mú lórí gan ṣe mú lórí torí ìrònú pé bóun ní ti pínlẹ̀ ayé ìrọ́pọ̀ bá lẹ́bù jù tó ń ṣe freedom. ló ń tẹ ṣe freedom. níjọ́ mo ṣe freedom kẹ̀kẹ́ tó bá lẹ́ bóun ní ti pínlẹ̀ ayé torí kò sẹ́ni ẹ̀kẹ́ tí wọ́n ràn mí lọ́wọ́
tí mo ń sọ̀rọ̀ àfẹn tí wọ́n tún gbà lọ́wọ́ mi wọ́n wá gbẹ̀yìn gbowó kan irọ́ ni ẹ̀gbọ́n tí mo ní bá a close mọ́ra wá ní ìsìnkì ọdún 5. ẹ̀gbọ́n yín gangan. bẹ́ẹ̀ ni a close mọ́ra wá pé ẹ̀gbọ́n fún mi ní 30,000 bẹ́ẹ̀ tí ó sì fún mi ìjọba ìmọ̀ àfún ó ní mọ́tò jọ́yìn tí wọ́n sẹ́ńtì wọ́n sí ó sì lè jọ́yìn ló bàtà ápùn àbí sẹ́ńtì kò tí ì fèrè kìíní àsẹ́ńtì sí. bàtà náà ti gbé mi jẹ́ gbé mi fúyẹ́ ẹ̀ rí i pé ẹ̀dín yẹn súnmọ́ rè. náà dẹ̀ súnmọ́ bọ́lá lábẹ́dá ṣe rí nìyẹn ó lè jókòó tẹ́tẹ́rẹ́ bùkátà ọmọ ló sì mọ́lẹ̀ òye ṣe láti àmútínà pánẹ̀ yẹn ìfọ̀tánì àmútínà nǹkan mi bọ̀ bátìrì àti kọ̀ǹtólà lò kì í ṣe láwáyà rẹ̀ kí n rọ̀nù ṣé ẹni gbogbo ìjọ mú nẹ́pà tí ń béèrè pé sẹ́ni sólà pa ṣé èyí lè máa gbádùn torí àwọn gbọ́ tí wọ́n láti bó tẹ̀ fún ẹ gbádùn mi yúrì ni. Kàrọ̀ bírù súnámọ̀nà látọ̀dún kejì. ní orí ọgbọ́n Kátàkà sọ pé bírù ni wọ́n ń pa sí. Láàní bírù ni ló. bẹ́ẹ̀ bá ń lóná ẹ lè lóná ẹ lè lo 24 hours kalẹ̀ orí ọ̀fẹ́ ló fún yín. nígbà mo kó lọ ilé ọ̀dọ̀ mi tẹ̀lé wájú òru ìgbà yẹn ni auditor general wà ń bí olóòtú à ń lo iná ń bẹ̀ tí ó gbọ́ bàbá gbàdọ̀ bá nínú àgbàrá máa ń nà lọ lójú. nígbà ó dẹ́ kó kó ń bẹ̀ tó kó lọ àbújá ọgbà ńlẹ̀ nígbà tá a wà ládùúgbò mi àkàtì báràkì wà lọ ní ìbẹ̀ òru ọmọ bá ṣe ń lọ sí tí n bá fẹ́ yọ gílóòbù lára làpúnà yín gèdè yín lọ làpúnà mi tó because gílóòbù ti stiff ma kò ní ṣe yọ. nígbà tí iná ti wà tó ti pẹ́. orí ọ̀fẹ́ kan náà lè máa jẹ orí kan a máa ran gbẹ̀yìn nígbà Olúbàdàn wà níbí. a máa gbádùn náà. ó sòrí rẹ̀. a tún gbádùn títì. alárèrè nígbà ọba wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń lo náà nù. wọ́n ti pọ̀ máa gbọ́ mi o. Osina who tell you that. dádì ẹni tó bá yín lẹ́rù jù láyé nígbà tẹ́ ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù tí gangan níjọ́ tẹ́ ṣe freedom ó ní pé bó o lẹ́ ṣe lo ìgbésí ayé yín kí gangan tó bá yín lẹ́rù gangan bẹ́ẹ̀ because ẹ̀yin tẹ́ ní zeal tẹ́ ní ìgboyà àti ìtara láti ṣe freedom ó àti àgbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ freedom ní. obìnrin lọ ilé ọkọ ni kí ló máa tó wọ́n bì lọ́hùn. yóò dáa fẹ́ màmá mi obìnrin lọ ilé ọkọ ni kí ló máa tó wọ́n bá padà. nígbà tí bá ń bá ní àjọ ẹ lọ ni wọ́n mọ̀ bí ó dáa bí ó dáa. ṣùgbọ́n àdúrà tí mo ń gbà fúnra mi pé tí n bá ti jìyà tán ọ̀gbìn gbọ́dọ̀ nílànà ayọ̀ fún yẹn kò sẹ́ni kankan tó gbà Ọlọ́run ni máa ń ṣe ní establish mi nísìnyí gbogbo eléré ló gbé mi dìde gbogbo ilé bẹ́ẹ̀ ni gbogbo eléré ló gbé mi dìde gbogbo eléré ìyàsíkà níjó ni mo fi mẹ́kẹ̀ kò sí nǹkan ẹ̀yìn ní ọ̀pọ̀ kan ẹ̀yìn ní babaláwo aláfa pásọ̀ ẹ̀yìn ìyá rẹ̀ gbàdá ẹ̀yìn lọ mo ṣe ń wò mí yín àdúrà tí mo máa là nìyí o mo máa lọ tìǹbù níjọ́ Thursday to Friday máa lọ ṣọ́ọ̀ṣì CAC níjọ́ Friday to Saturday ọjọ́ méjì sì ń pàdé ẹnu yẹn sì gba àwọn ìjọ Monday nígbà àwọn ìjọ Thursday ìdí mo gbọ́ àjọ Monday àti Thursday nígbà tí mo tó ní ọ̀sán ní gbà wọ̀nyí mo stop ẹ̀. ìkọjá yìí fẹ́ wọ nìyẹn dájú. ó ti wọ ni yàrá tàn án 16 ó ti wọ ni ó ti wọ ni ẹ ti bẹ̀rẹ̀ láti 1984 mo ti bẹ̀rẹ̀ ó ti wọ ni kódà tí n bá travel lè kó tí n bá lọ rajà màá gbá àwẹ̀ tí màá fi dé Ìbàdàn tí màá dé Ìbàdàn ní break pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí màá tó wá lọ sùn lótẹ́ẹ̀lì alẹ́ tí n bá dé òtẹ́ẹ̀lì ọmọ búkọ̀ òtẹ́ẹ̀lì jọ méjì ni alẹ́ tí n bá dé òtẹ́ẹ̀lì yẹn màá ṣe lọ ra oúnjẹ tí màá jẹ tí màá wẹ̀ tí màá sùn. ìrìn àjò mi ṣe rí ọlọ́dẹ gbẹ̀yìn ìjà tó bá yẹ pé òwò lè yàn mú lọ níbẹ̀rẹ̀ ọjọ́ ayé yẹn ó máa ń tètè gbẹ̀yìn sí ọwọ́ lọ. now dadi nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ shop níbí ní ọdún 1984 títí di àkókò yìí oríṣiríṣi òjò ló ti rọ̀ atẹ́gùn ti fẹ́ ìjì ti jà lọ́tùn lósì ṣùgbọ́n àwọn mo fẹ́ kí bá mi ṣe àmẹ́nubà àwọn ọjọ́ tó jẹ́ pé ẹ wò pé kò ṣiṣẹ́ tó pé tó iṣẹ́ Radionic yìí ǹjẹ́ a rí àwọn ọjọ́ bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ ọmọ dùn fún wa. àmín. òṣìṣẹ́ tí ò ní kòrò kò ṣiṣẹ́ tí ò ládùn òun. gbèsè kan wà tí ò ní kòrò lọ nílé bẹ́ẹ̀. gbogbo iṣẹ́ ló ní kòrò. gbogbo iṣẹ́ ló ní kòrò. bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ ló sì ládùn.
láti pé mo sọ lẹ́ẹ̀kan pé iṣẹ́ ìkéde pé ó tẹ́ mi lọ́rùn kò tẹ́ mi lọ́rùn. lábẹ́ pé kò tinú yín wá láti lọ kọ́ mo máa rí pé mo ṣe ń bá a lọ ọláyọ̀ ó jẹ́ mi mọ̀ pé ẹjẹ́ mi ò ní orí ẹ̀.